Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. A dúpẹ́ fún ìwà láàyè yín lórí ayé wa àti lórí ètò yìí. A fi ògo forúkọ yín, a yìn yín, a gbé yín ga. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ gbọ́ pé kí ẹ gba àyìn wa. Olúwa, bí a ti fẹ́ sọ̀rọ̀ yín lónìí, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ mí sí wa kẹ́ sì gbàkóso gbogbo. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín ó tàn sí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tó ń wo ètò yìí fún ògo ẹ̀yin Ọlọ́run bàbá. A dúpẹ́ torí pé ẹ ti gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo, ọlá, agbára la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A sì yìn lọ́pọ̀lọpọ̀ fún oore rẹ̀ lórí ènìyàn gbogbo. Èmi ìbá máa yìn Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Ọlọ́run wa, a dúpẹ́, ẹ ṣé. Ògo ni forúkọ Ọlọ́run ẹlẹ́dàá wa, àmín. Lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ nípa ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn. A ti ṣe apá kìíní ẹ̀kọ́ yìí, apá kejì ẹ̀kọ́ yìí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Lónìí a fẹ́ parí ẹ̀kọ́ yìí tí ń ṣe ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn, apá kẹta. Tẹ́ ẹ bá nígbàgbé, a sọ fún wa pé tí a bá ń sọ̀rọ̀ nípa ìjọsìn, à ń sọ nípa ìjọsìn tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, tó là kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. A ti sọ fún wa pé ní gbogbo Bíbélì a rí onírú ìsìn mẹ́ta níbẹ̀. Ìsìn àkọ́kọ́ a rí ìsìn àwọn bàbá. Ìsìn kejì a rí ìsìn tọ́lọ́run gbé fún Mósè kó fún orílẹ̀-èdè kan tí a pè ní orílẹ̀-èdè Ísírẹ́lì. Ìsìn kẹta a rí ìsìn tí Jésù Kristi Olúwa wa fi lọ́lẹ̀ tó sì kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Ní àwọn ọ̀sẹ̀ bíi mélòó kan tó lọ tá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí nípa ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn. A sọ̀rọ̀ nípa ìsìn tí Jésù Kristi fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́. Èyí tí àwọn àpọ́sítélì rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe ní ìgbà tí ìjọ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ní ìṣe àpọ́sítélì orí ìkejì nígbà tá kíyèsí ẹsẹ̀ 42 42 sí ẹsẹ̀ 45 47, ẹsẹ̀ tó kẹ́yìn ìṣe àpọ́sítélì orí kejì. A dẹ̀ rí kà níbẹ̀ pé Bíbélì ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Nígbà tá kíyèsí ẹsẹ̀ tó kẹ́yìn, ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojúre lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbára. Ohun tá a rí nínú ìsìn àkọ́kọ́ tí àwọn àpọ́sítélì tí wọ́n fi hàn fún Ọlọ́run ẹlẹ́dàá wọn, èyí tí ń ṣe ìsìn òtítọ́ àti ìsìn nípa tẹ̀mí tàrí nìyí. Jésù náà dá wa lẹ́kọ̀ọ́, ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí òun fẹ́ ní ìgbà tirẹ̀, torí pé ìgbà tá wà lónìí, ìgbà Kristi la wà lónìí. Ó sì sọ ìsìn tó ń fẹ́ fún wa. Ìsìn tí Jésù Olúwa wa ń fẹ́, ó sọ fún wa nínú ìwé Jòhánù orí 9 nígbà tá kíyèsí ẹsẹ̀ 19 sí
ìkẹrìnléníogún 19 to 24 Kristi sọ fún wa ìsìn tó ń fẹ́ ìsìn nípa ti ẹ̀mí àti òtítọ́ ohun tí ìsìn tí Kristi ń fẹ́ nìyí. So nígbà tí Kristi ti dá àwọn ọmọ àpọ́sítélì rẹ̀ lẹ́kọ̀ọ́ nípa ìsìn tá a sì rí pé ìsìn náà tọwọ́ àwọn àpọ́sítélì bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ní ìgbà tẹ̀mí wọ́n bà láwọn àpọ́sítélì tí wọ́n sì tí ọkàn bí ẹgbẹ̀ẹ́dógún ọkàn tí wọ́n gbàgbọ́ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì 3000 so tí wọ́n gbàgbọ́ a sọ fún wa pé ìsìn mímọ́ Ọlọ́run ìsìn àwọn àpọ́sítélì ìsìn tí Jésù gbé láwọn àpọ́sítélì lọ́wọ́ ó bẹ̀rẹ̀ a sì sọ fún wa pé ìlànà ẹ̀sìn táwọn àpọ́sítélì fi jọ́sìn sí Ọlọ́run ní bí a ṣe rí kà nínú Bíbélì ìlànà ẹ̀sìn 5 ni. Gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣe sẹ́yìn a sọ pé àwọn àpọ́sítélì wọ́n ń péjọpọ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ èyí tí a mọ̀ sí Sunday lónìí wọ́n ń péjọpọ̀ láti bu àkàrà. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ la rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì pé àwọn Kírísítẹ́nì péjọpọ̀ láti bu àkàrà ní ìṣe àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 7. Èkejì a rí pé wọ́n ń péjọpọ̀ láti kọ́ ẹ̀kọ́ àwọn àpọ́sítélì a ti ṣàlàyé eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ni ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́ èyí tá a rí kà ní ìwé Matthew orí 28 gbàtà kíyèsí láti verse 18 ẹsẹ̀ 18 títí dé 20. Ẹsẹ̀ 20 sọ fún wa pé ó ní kí ẹ kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo àní ohun tí mo ti pa láṣẹ fún yín èmi yóò wà pẹ̀lú yín títí òpin ayé àmín. Ohun tí Kristi kọ́ àwọn àpọ́sítélì òun làwọn àpọ́sítélì fi kọ́ ìjọ díẹ̀ la fi ń pè ní ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Kristi ó ti di méjì. Èkẹta a rí pé wọ́n ń péjọpọ̀ láti dáwó wọn ò kì í gba ìdámẹ́wàá àrí àpẹẹrẹ ìdámẹ́wàá nínú ìsìn májẹ̀mú titun. Nínú ìsìn májẹ̀mú láéláé la rí àpẹẹrẹ pé àwọn Júù ń dá ìdámẹ́wàá fún ẹ̀yà kan tí a ń pè ní ẹ̀yà Léfì ṣùgbọ́n nínú ìsìn májẹ̀mú titun àwọn ènìyàn ń dáwó ni gẹ́gẹ́ bí a ti rí àpẹẹrẹ rẹ̀ ní Kọ́ríńtì kínní orí 16 ẹsẹ̀ 1 sí 2 ó ní ìjẹ́ ní ti ìdáwó fún àwọn ènìyàn mímọ́ gẹ́gẹ́ bí mo ti fi àṣẹ fún ìjọ Gálátíà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ kí olúkúlùkù ènìyàn kó pinnu ní ọkàn ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún kí ó má ṣe sí ìkójọ ní ìgbà tí mo bá dé. So a rí àpẹẹrẹ pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ àtàwọn àpọ́sítélì wọ́n péjọpọ̀ láti jọ́sìn sí Ọlọ́run ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ wọ́n sì ń dáwó àti rí ohun mẹ́ta àti rí pé wọ́n ṣe ètò ìbùkàrà a rí pé wọ́n ń dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì a rí pé wọ́n ń dáwó a tún rí pé nínú ìtẹ̀síwájú ìsìn wọ́n ń gbàdúrà sí Ọlọ́run wọ́n ń fi àdúrà wọn hàn sí Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n sì ń gbàdúrà ní òtítọ́ pẹ̀lú ìwà mímọ́ àti ìwà pípé wọ́n sì ń péjọpọ̀ nínú iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n ń kọ orin mímọ́ wọ́n ń bùkàrà wọ́n ń gbàdúrà wọ́n sì ń ṣe ètò ìdáwó ìlànà ẹ̀sìn 5 tá a rí nínú ìsìn májẹ̀mú titun nìyí èyí tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ fún nípasẹ̀ ọwọ́ ọmọ àpọ́sítélì fún ìjọ májẹ̀mú titun. So bí a bá ń jọ́sìn tá ò péjọpọ̀ láti gba ara Olúwa tá ò péjọpọ̀ láti kọrin mímọ́ tá ò péjọpọ̀ láti kẹ́kọ̀ọ́ àwọn àpọ́sítélì tá ò péjọpọ̀ láti dáwó tá ò sì péjọpọ̀ láti ṣe ètò ìbùkàrà ìsìn wa ò tí ì pé sí Ọlọ́run. Ẹ jẹ́ ká tún padà sínú Bíbélì ká lọ mọ̀ tí Ọlọ́run kọ́ wa. So àwọn nǹkan tá a gbéyẹ̀wò nìyí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Lónìí a ti sọ fún wa pé Jésù Kristi àtàwọn àpọ́sítélì rẹ̀ wọ́n dá wa lẹ́kọ̀ọ́ nípa onírúurú ìsìn mìíràn yàtọ̀ sí ìsìn òtítọ́ àti ìsìn tẹ̀mí. Wọ́n ní ká kíyèsí àwọn ìsìn onírúurú mìíràn yàtọ̀ sí ìsìn òtítọ́ àti ẹ̀mí. Ẹ jẹ́ ká máa wo àwọn ìsìn náà lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé Matthew
orí 15 ká kíyèsí láti ẹsẹ̀ 8 sí 9 ká gbọ́ ohun tí Bíbélì kọ́ wa. Ẹsẹ̀ Bíbélì sọ pé àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Ní ìgbà tí Jésù Kristi àtàwọn àpọ́sítélì rẹ̀ tí wọ́n ti ṣàlàyé fún wa ohun tí ìsìn òtítọ́ àti ìsìn tẹ̀mí túmọ̀ sí, wọ́n tún ṣàlàyé pé onírúurú àwọn ènìyàn mìíràn wọn ò ní tẹ̀lé ìsìn òtítọ́ àti ìsìn tẹ̀mí. Nínú ẹ̀ ni Jésù Kristi Olúwa ti ṣàlàyé fún wa nínú ìwé Mátíù orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 sí 9. Ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn bọlá fún mi, wọ́n sì ń fi ètè wọn súnmọ́ mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n tí wọ́n fi òfin ènìyàn lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Níbí yìí Jésù Kristi sọ̀rọ̀ nípa ìsìn lásán. Àwọn olóyìnbó á sọ pé vain worship. Ìsìn lásán. Kí ló fà á tí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn yóò máa sìn tí ìsìn wọn yóò fi jẹ́ lásán níwájú Ọlọ́run Ẹlẹ́dàá? Torí pé Kristi sọ nípa ìsìn asán. Kí ló lè fà á tí ìsìn wa yóò jẹ́ ìsìn asán níwájú Ọlọ́run? Àkọ́kọ́, ní ìgbà tí ọkàn àwọn ènìyàn tí ń sin Ọlọ́run tí kò sí nínú ìsìn náà, ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ní ìgbà tí Jésù Kristi ń sọ̀rọ̀ nípa ìsìn tó ṣe ìtẹ́wọ́gbà, ó ní ìsìn ti ẹ̀mí àti òtítọ́. Ìsìn asán, tá bá ń sọ̀rọ̀ nípa ìsìn asán, à ń sọ̀rọ̀ nípa ìsìn tó jẹ́ pé ìsìn ẹnu lásán, ìsìn tí ò jẹ́ ti ẹ̀mí, tí kò jẹ́ ti ọkàn mímọ́, tí ò tinú ọkàn mímọ́, tó jẹ́ ìsìn ẹnu. Ìsìn tí ènìyàn ń sìn pẹ̀lú ẹnu lásán. Ìsìn tó jẹ́ pé ìsìn ẹnu ló wà, kò sí ní ọkàn. Ní ìgbà tí ènìyàn bá ti ní ọkàn ìsìn, ọkàn tí ènìyàn fi ń sin Ọlọ́run, ọkàn tí ènìyàn fi ń gba Ọlọ́run gbọ́, tó jẹ́ pé gbogbo tí ènìyàn ń ṣe nínú ìsìn ẹnu ló wà, kò dé ọkàn, kì í ṣe ìsìn tó ti ọkàn jáde. Ọba Dáfídì sọ̀rọ̀ kan, ó ní ẹbọ Ọlọ́run ní ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Irú ẹbọ yìí Ọlọ́run kì yóò gàn. Ohun tó Ọlọ́run sọ nìyí. Ìsìn tó jẹ́ ìsìn sí Ọlọ́run alààyè, ó gbúdọ̀ jẹ́ ìsìn láti inú ọkàn wá, kò gbúdọ̀ jẹ́ ìsìn ahọ́n nìkan. Ọlọ́run ò béèrè ìsìn ahọ́n nìkan lọ́wọ́ wa. Ìfẹ́ wa sí Ọlọ́run nínú ìsìn, Ọlọ́run kò fẹ́ kó jẹ́ lórí ahọ́n, gẹ́gẹ́ bí ohun tí Kristi sọ nípa ìsìn asán. Ó ní àwọn ènìyàn yìí fi ẹnu wọn bọlá fún mi, wọ́n sì ń fi ètè wọn súnmọ́ mi, ọkàn wọn jìnnà sí mi. Ìsìn tí ò bá ti tinú ọkàn jáde, bí ènìyàn bá ń sọ nípa ìfẹ́ Ọlọ́run, bí ó bá ń sọ nípa ìgbé ayé mímọ́ àti ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé Kristi, tó sì ń ṣe ohun mìíràn, ó ń sọ A ó sì ń ṣe B, irú ọkàn bẹ́ẹ̀ kò ṣetán láti sin Ọlọ́run. Ìsìn asán ni irú ọkàn bẹ́ẹ̀ ń sìn. Ọkàn tí a ní Jésù lólúwa tó sì ń forí balẹ̀ fún ohun mìíràn níbì kan, irú ọkàn bẹ́ẹ̀ ó ń sin ìsìn lásán. Ìsìn Jésù lólúwa rẹ̀ lórí ẹnu ló wà, kò sí nínú ọkàn rẹ̀. Ìyẹn bẹ́ẹ̀, àlàyé àkọ́kọ́ t'Olúwa ṣe nípa àwọn èèyàn tí ń sìn lásán. Àlàyé èkejì tí Olúwa ṣe, tí Jésù Kristi Olúwa wá ṣe nípa ìsìn asán, ó ní pé wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. A ti ṣàlàyé ìsìn tí Jésù Kristi béèrè lọ́wọ́ wa nínú májẹ̀mú titun lọ́wọ́ àwọn àpọ́sítélì, a rí pé ìsìn 5 ni. Ìsìn 5 yìí, bí ẹnikẹ́ni ò bá ṣe tó ìsìn 5 nínú ìsìn rẹ̀, a sọ fún wa pé ó ti di ìsìn asán, nípa pé a ti ń fi òfin ènìyàn kún ìsìn Ọlọ́run. Bí a bá ń fi òfin ènìyàn kún ìsìn Ọlọ́run, ìsìn náà ti di ìsìn asán. Fún bí àpẹẹrẹ,
ìsìn májẹ̀mú titun tá a rí lọ́wọ́ àwọn àpọ́sítélì tá a rí nínú bíbélì kò fàyè gbà á ká péjọpọ̀ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ká má ṣe ètò ìbùkàrà. Bí a bá péjọpọ̀ lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tá a ṣètò ìbùkàrà ó ti di ìsìn asán torí pé òfin ènìyàn ti wọ̀ ọ́. Ìsìn téèyàn ń péjọpọ̀ ṣe tí kò dúró nínú ẹ̀kọ́ Kristi ó ti di ìsìn asán torí pé ẹ̀kọ́ ènìyàn ti wọ̀ ọ́. Ohun méjì la jẹ́ kí ìsìn àwọn tí ń sin Ọlọ́run nípasẹ̀ Kristi kó di asán. Ó ní tí ọkàn wọn tó bá jìnnà sí Ọlọ́run àti tí wọ́n sì ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́ olómúrú ìsìn bẹ́ẹ̀ ló ń sọ di asán. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ṣé ìsìn tẹ́ ń sìn, ìsìn tá a jọ ń ṣe sí Ọlọ́run, ṣé lórí ahọ́n ni tàbí tọkàntọkàn, tàbí a ti fi òfin ènìyàn kún ìsìn Ọlọ́run? Lẹ́ẹ̀kan sí ká tún rán wa létí, ìsìn tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì 5 péré ni la bá lọ́wọ́ àwọn àpọ́sítélì. Ìsìn 5 péré la bá lọ́wọ́ àwọn àpọ́sítélì. Àkọ́kọ́, wọ́n ń ṣe ètò ìbùkàrà ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tó bá ti bá wọn nínú ayé, wọ́n ń ṣètò ìbùkàrà. Èkejì, wọ́n ń kọrin mímọ́ sí Ọlọ́run láì fi èlò orin, àárí àpẹẹrẹ èlò orin nínú iṣẹ́ ìsìn wọn nínú májẹ̀mú tuntun. Ìkẹta, wọ́n ń dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Ìkẹrin, wọ́n ń dáwó. Ìkarùn, wọ́n sì ń gbàdúrà sí Ọlọ́run. Ìdáwó tí wọ́n ń dá kì í ṣe ìdá mẹ́wàá. So bí ìsìn wa bá ti yàtọ̀ sí ìsìn 5 tá a rí lọ́wọ́ àwọn àpọ́sítélì tí Jésù Kristi Olúwa wa fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́, irú ìsìn bẹ́ẹ̀ ó ti di ìsìn asán. Ẹnikẹ́ni tí ò bá sìn ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ 5 tá a rí nínú bíbélì tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì, a sọ fún wa pé kò sí bó ṣe lè polongo Jésù Kristi tó. Kristi a sọ pé lọ́jọ́ náà òun kò mọ̀ ọ́ rí. So ẹ jẹ́ ká padà sínú bíbélì kí a má bàa tẹ̀síwájú nínú ìsìn asán, ìsìn tí ó fi jẹ́ pé ọkàn ènìyàn ò sí ń bẹ̀, ọkàn ènìyàn ò dọ́gba pẹ̀lú ìdọ́gba Ọlọ́run, àti wípé a ti mú ẹ̀kọ́ ènìyàn wá sínú ìsìn mímọ́ Olúwa. Ohun tó ń jẹ́ kí ìsìn kò di asán nìyí. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí ìfẹ́ Ọlọ́run, nítorí pé a fẹ́ bá Ọlọ́run sinmi lọ́jọ́ náà, a sì fẹ́ ṣe ní ìdọ́gba, ní ìbámu pẹ̀lú ìsìn tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì tí ń ṣe àpọ́sítélì Kristi àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ tá a sì kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. A gbọ́dọ̀ rí ohun tá a ti kọ kọjá o. Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 6 ló sọ fún wa bẹ́ẹ̀. Gbogbo ohun tá a ti kọ a gbọ́dọ̀ rí kọjá. A kọ́ fún kíkọ́ wa, àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ìwé Róòmù orí 5 pàtàkìsí ẹsẹ̀ 4. Ẹ̀yin ènìyàn wa nílé, ṣé ìsìn tá à ń ṣe, ṣé ìsìn mímọ́ ni? Ṣé ìsìn tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì ni? Tàbí ìsìn ẹ̀kọ́ ènìyàn? Tàbí ìsìn tí kò tinú ọkàn mímọ́ jáde sí Ọlọ́run? A ti sọ pé Dáfídì sọ pé ẹbọ Ọlọ́run ó ní ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ àti ìrora àyà. Irú ẹbọ yìí Ọlọ́run kì yóò gan. Ọlọ́run kì í gan ẹbọ, kì í gan ìsìn tó tinú ọkàn pípé àti ọkàn mímọ́ wá sí ọ̀dọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tá a fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa o, nítorí pé a fẹ́ sìn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Kristi tó sì fi lé àwọn àpọ́sítélì rẹ̀ tó fi lé lọ́wọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Èkejì, ìsìn èkejì tá a sọ pé onírú ìsìn kejì tí Kristi àtàwọn àpọ́sítélì rẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, tá a sì sọ pé kò ẹnikẹ́ni tó bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa kò gbọdọ̀ tẹ̀síwájú nínú àwọn ìsìn bẹ́ẹ̀. A ti sọ ìsìn asán èyí tí Jésù Kristi Olúwa wa sọ. Ìsìn èkejì tí àwọn Jésù àtàwọn àpọ́sítélì rẹ̀ sọ nípa rẹ̀, tí Ọlọ́run kò sì fẹ́ kí ìran ènìyàn tó wà láyé lónìí ká tẹ̀síwájú nínú rẹ̀, ó ní ìsìn àìmọ̀. Àwọn olóyìnbá sọ pé ignorant worship. Ìsìn àìmọ̀ Ọlọ́run kò fẹ́ ká tẹ̀síwájú nínú rẹ̀. Ẹsẹ̀ Bíbélì wo ló dá wa lẹ́kọ̀ọ́, ló kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìsìn àìmọ̀? Ẹ ká kíyèsí ìṣe àpọ́sítélì orí 17. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 Acts 17 verse 23. Kí ni Olúwa wí? Ẹgbọ́n tó Olúwa sọ o.
nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo wọn ní tí ẹ̀yin ń sìn, mo sì rí pé pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Pọ́ọ̀lù, àpọ́sítélì Pọ́ọ̀lù, òun ló ń lọ ní ìlú kan tí a ń pè ní ìlú Áténì. Nígbà tó rí àwọn kan, onírú gbogbo nǹkan ni wọ́n ń sìn ní ìlú yìí. Àwọn kan wá gbé àsíá kan síwájú. Wọ́n ní tí nǹkan kan bá ń bẹ tó yẹ kéèyàn sìn tó sì jẹ́ Ọlọ́run, ìsìn rẹ̀ rèé o. So à ń pe ìsìn náà ní ìsìn àìmọ̀, unto the unknown God. Ìsìn àìmọ̀. Paul sì sọ fún àwọn ará Áténì pé Ọlọ́run àìsíá tẹ́ gbé kalẹ̀ tẹ́ ní sí Ọlọ́run àìmọ̀, tí Ọlọ́run kan bá ń bẹ, ìsìn rẹ̀ rèé o. Ọlọ́run náà tẹ́yìn kò mọ̀, òun ni mo gbé tọ̀ yín wá ní àkókò yìí. So níbí yìí a sọ fún wa pé ìsìn àìmọ̀ wà, unknown worship or ignorant worship to the unknown God. Ìsìn àìmọ̀ sí Ọlọ́run àìmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni ò gbà pé Ọlọ́run ń bẹ. Wọn ò gbà bẹ́ẹ̀ pé Ọlọ́run ń bẹ. Àwọn tó sì gbà pé Ọlọ́run ń bẹ, wọ́n ń sin Ọlọ́run ní ìsìn àìmọ̀ àti àìlóye. Kí ló fa ìsìn àìmọ̀? Kí láwọn kan wọ́n ní tó ń fa ìsìn àìmọ̀? Ignorant worship. Kí ló ń fà á? Táwọn èèyàn fi ń jọ́sìn sin Ọlọ́run ní àìmọ̀, àìní òye, àìlóye. Ohun àkọ́kọ́ tó ń farú ìsìn yìí, ó ní àìní ìmọ̀ Ọlọ́run. Àwọn olóyìnbá sọ pé lack of knowledge. Àìní ìmọ̀ Ọlọ́run. Kí ni Ọlọ́run kọ́ wa nínú ìwé Róòmù orí 10 nígbà tá kéèsì ẹsẹ̀ kínní sí ìsàlẹ̀? Ẹgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní, ará, ìfẹ́ ọkàn mi àtàdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí Kristi ní òpin òfin fún òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Nígbà tá kéèsì ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 1 àti 4, Paul ń sọ nípa Ísírẹ́lì pé òun gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n jẹ́ onítara sí Ọlọ́run, ṣùgbọ́n ìtara wọn kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Wọ́n ń fẹ́ láti mọ òdodo Ọlọ́run, ṣùgbọ́n wọ́n gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Kristi, nítorí Kristi ní òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Kristi ní òpin òdodo. Kristi nìkan ni Ọlọ́run sọ pé tá a bá sìn nípasẹ̀ rẹ̀, ìsìn wa yóò ṣe ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàrí nínú ìwé Róòmù orí 10 nígbà tá kéèsì ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Àìní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló ń fà á tí àwọn èèyàn fi ń sin onírú ìsìn. Àìní ìmọ̀ Jésù, àìmọ̀ Jésù Kristi Olúwa wa, òun ló fà á tí àwọn èèyàn fi ń sin onírú ìsìn tí a ò gbé kalẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ Jésù tí í ṣe ọ̀rọ̀ Bíbélì. Ohun tó ń fa ìsìn àìmọ̀ nìyí. Òdodo ara ẹni, self-righteousness. Paul náà sọ nínú ìwé Róòmù orí 10 tá kà tán yìí pé wọ́n gbé òdodo ara wọn kalẹ̀. Nígbà tá kéèsì Róòmù orí 10 ẹsẹ̀ 4, ó ní nítorí Kristi ní òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó ṣe kíni tó gbàgbọ́. Ìyẹn túmọ̀ sí pé Kristi ní òdodo Ọlọ́run. Ohun tí Kristi bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìsìn, òun la gbọ́dọ̀ tẹ̀lé lónìí. Ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni ó gbé òdodo ara rẹ̀ kalẹ̀ nípa ìsìn mímọ́ fún Ọlọ́run.
àti wípé àwọn àpọ́sẹ́lì ní àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀sìn Kristi, ó sì ní bí wọ́n ti jọ́sìn, àsìkò àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì. Ètò yìí sọ pé ẹ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, a gbọ́dọ̀ padà sínú Bíbélì ká sì mọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. So ohun tó ń fa ìsìn àìmọ̀, òun ni àìní ìmọ̀ Ọlọ́run, àìní ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀, àìmọ̀ Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni tí ó gbé ìsìn mímọ́ Ọlọ́run kalẹ̀. Èkejì, òdodo ara ẹni, self-righteousness. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbé ìsìn kalẹ̀ lónìí lábẹ́ àsíá Kristi tó jẹ́ pé a lè rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Ìsìn àìmọ̀ ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń fa ìsìn àìmọ̀. Bí ènìyàn bá mọ Ọlọ́run alààyè tí ò dúró nínú ọ̀rọ̀ rẹ̀, ohun tóun ni yóò máa ṣe nínú ìsìn. Ohun tọ́lọ́run ò pàṣẹ gan yóò máa ṣe nítorí pé kò mọ Kristi, kò sì dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọlọ́run sì fẹ́ ká dúró. Ọlọ́run fẹ́ ká dúró nínú ọ̀rọ̀ Jésù Kristi. Jòhánù 2:9 ó ní ẹni tó bá rí kọjá tí kò dúró nínú ẹ̀kọ́ Kristi, bẹ́ẹ̀ ni kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ Kristi, òun ló gba bàbá àti ọmọ. Ohun tí Jòhánù 2:9 nìyí, ohun tó kọ́ wa nìyí. Bá ò bá ní ìmọ̀ ọ̀rọ̀ Jésù, ohun tó wà láwọn máa ṣe nínú ìsìn. Tá ò bá wo ọ̀rọ̀ Jésù, Jésù tí ń ṣe olùpilẹ̀ṣẹ̀ àtàláṣe pé ìgbàgbọ́ wa, ohun tó wà láwọn máa ṣe. Tá ò ní béèrè pé kí ni Jésù wí nípa ẹ̀sìn tá à ń ṣe sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Ẹ̀yin ènìyàn wa nílé. Tẹ́ bá ń ṣe ìsìn àtọwọ́dá, ìsìn òdodo ara ẹni, ìsìn àìní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, Jésù gbé ìsìn kalẹ̀ nínú májẹ̀mú titun. Ẹ jẹ́ ká padà. Iṣẹ́ àpọ́sítélì orí 17 gbàtà kíyèsí ẹsẹ̀ 30. Ó ní ìgbà ẹ̀mọ̀ ni Ọlọ́run bójú fò dá. Ìgbà ẹ̀mọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti bójú fò dá, ṣùgbọ́n ó ń pàṣẹ nísinsìnyí kí gbogbo ènìyàn kó ronúpìwàdà. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa. Gbogbo àwa tá à ń sìn ní ìsìn tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn àìmọ̀, nítorí pé àìní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ìsìn òdodo ara ẹni àti ìsìn òdodo àṣelékè ara ẹni. Ẹ jẹ́ ká padà. Jésù ti gbé ìsìn rẹ̀ kalẹ̀ nínú ìjọ májẹ̀mú titun. A sì gbọ́dọ̀ tẹ̀lé ìsìn májẹ̀mú titun tí ó gbélé àwọn àpọ́sólì rẹ̀ lọ́wọ́ fún ìgbàlà àti dáǹdè ọkàn wa. Ìwé Hósíà orí 4 ẹsẹ̀ 6 sọ pé ó ní àwọn ènìyàn mi ṣègbé nítorí tí wọn ò ṣe kíni, wọn ò ní ìmọ̀. Ẹ jẹ́ ká padà sí ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí Kristi ò bá pa láṣẹ nínú ìsìn, ẹ má jà á ṣe. A ti sọ pé ohun 5 ni Jésù Kristi gbé kalẹ̀ nínú ìsìn rẹ̀. Àní ó gbé kalẹ̀ pé kí a máa gbàdúrà gẹ́gẹ́ bí ìlànà tó gbé kalẹ̀, kí a máa ṣe ìdáwó, kí a máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, kí a máa kọrin mímọ́ sí Ọlọ́run, kí a sì máa ṣe ètò ìbùkárà. Ìsìn 5 tí Kristi gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì ni. Ẹ ká wo ìsìn oríṣi ìkẹta tí àwọn àpọ́sítélì Jésù sọ nípa rẹ̀, tó sì jẹ́ pé ó ṣe pàtàkì fún wa láti mọ̀. À ń pè ìsìn náà ní ìsìn àdábọwọ́. À ń pè ní will worship. Kí ni ìwé Kólósè orí 2? Kólósè orí 2 kí ni Bíbélì kọ́ wa? Kólósè orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 kí ló kọ́ wa nípa ìsìn tá à ń pè ní ìsìn àdábọwọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Tẹ́ bá ka ẹsẹ̀ Bíbélì yìí, a rí pé Bíbélì Paul ń sọ fún àwọn ará Kólósè pé àwọn ìsìn kan wà tó jẹ́ ìsìn àdábọwọ́. Irú iṣẹ́ ìsìn yìí nínú ìwé Kólósè orí 2 tabakis láti ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ tó kẹ́yìn. Báwo ni irú àwọn ìsìn ṣe rí? Àwọn tó ń sin áńgẹ́lì lónìí, àwọn tó ń tọpẹpẹ ẹ̀mí, àwọn ẹ̀mí búburú gbogbo, àtàwọn ẹ̀kọ́ ènìyàn tó ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ yẹ ò gbọ́dọ̀ jẹ, eléyẹ gbọ́dọ̀ jẹ, eléyẹ gbọ́dọ̀ jẹ, eléyẹ gbọ́dọ̀ jẹ, eléyẹ gbọ́dọ̀ jẹ. Àwọn tí ń tọpinpin ẹ̀mí àtàwọn tí ń sin áńgẹ́lì lónìí, a sọ pé ìsìn àdábọwọ́ ni. Èyí tí a rí ní ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 18 sí 23. Mo fẹ́ kí a kà á, àwa tá à ń wò wá ẹ lọ ka ẹsẹ̀ Bíbélì náà. Ìsìn àdábọwọ́, Ọlọ́run ò béèrè irú iṣẹ́ ẹ̀sìn yìí
lọ́wọ́ àwọn tó fẹ́ sin Ọlọ́run, ìṣàdábọ̀wọ́ àwọn tó ń sin áńgẹ́lì, àwọn tó ń tẹríba fáńgẹ́lì, àwọn tí ń tan pinpin ẹ̀mí, àwọn ẹ̀mí búburú gbogbo, àtàwọn ẹ̀kọ́ ènìyàn, àwọn tó ń fẹ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ayé tó ń fi ìmọ̀ ayé tó fi ń ṣe ìsìsí Ọlọ́run. Ọlọ́run béèrè irú ìsìn bẹ́ẹ̀ lọ́wọ́ wa, ẹ̀yin èèyàn wa nílé. Ọlọ́run fẹ́ ká ṣàkíyèsí, ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ká padà sínú ẹ̀kọ́ Bíbélì. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á fi òye rẹ̀ yé wa, á sì fi ẹ̀kọ́ rẹ̀ yé wa lórúkọ Jésù Kristi. Tẹ́ ẹ bá fẹ́ béèrè lórí ẹ̀kọ́ tẹ́ ti gbọ́ àtàwọn ẹ̀kọ́ tẹ́ ti gbọ́ sẹ́yìn, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ìmọ̀ rẹ̀ àti òye rẹ̀ yé wa nípa ẹ̀kọ́ Kristi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Kí Ọlọ́run kó máa bá wa gbé, kó sì wà pẹ̀lú wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.